Kí ló ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham ní báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin tí gbogbo wa mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá? Mo lérò pé gbogbo yín ṣì rántí Tóyìn Abraham tó ń ṣe fíìmù Yorùbá tí ọkọ rẹ̀ ń jẹ́ Kọ́lá Ajéyẹmí. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí o tó ń sọ wípé òun rẹ́dì àti kú? Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Ìròyìn yìí kì í ṣèròyìn tó dáa, kì í ṣèròyìn tó múnú ẹni dùn, ìròyìn tó ń gbòmìjé lójú ẹni ni. Kí ló ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham? Lágbo òṣèré la wà níbí láti máa ń fún yín ní àwọn ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ìdí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Tóyìn Abraham ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ń sọ wípé ó ní wọ́n ti sún òun kan ògiri wípé gbogbo àwọn tó ń búlì òun torí pé òun facilitate arrest very dark man, pé àwọn èèyàn wọ́n ti ń búlì òun, wọ́n ti ń lé òun kiri wípé kí nìdí tí òun fi lọ facilitate pé kí wọ́n gbé very dark man kí ló ń ṣẹlẹ̀ sí Tóyìn Abraham? Ó ti wá dáhùn wípé ó ní òun rẹ́dì láti kú, ṣùgbọ́n ó ní tóun bá kú tán gbogbo àwọn tí wọ́n ń búlì òun ló máa pa ní ẹyọ kọ̀ọ̀kan wípé òun kò ní dá ẹnikẹ́ni sílẹ̀ nínú gbogbo wọn. Ìjẹ́ rò pé step tí Tóyìn Abraham fẹ́ gbé yìí, ìjẹ́ rò pé step tó dáa ni? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.